ní orúkọ Jésù. Ọba tó pọ̀ nínú ipá àti nínú agbára, a gbé yín ga nítorí tí ẹ ṣeun, nítorí tí àánú yín dúró títí láéláé. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Jésù Kristi, ẹ gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè, ẹ gba ọpẹ́ wa. Olúwa, à ń tẹ̀síwájú nínú mẹ́sẹ̀jì, Olúwa ẹ gbàkóso. Ẹ̀yin ní ọ̀rọ̀, ẹ darapọ̀ mọ́ wa. Ẹ ṣí wa létí, ká lè gbọ́ ohun ìjìnlẹ̀ ọ̀rọ̀ yín. Ẹ ṣí wa lójú, ká lè rí ìmọ́lẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ ṣí wa níyè, kí a lè mòye ohun gbogbo. Fún wa ní orí ọ̀fẹ́, ká lè gbé ìgbésẹ̀ tó tọ́ lórí àwọn ọ̀rọ̀ náà, kí Sátánì lè pòfo, kí Kristi Jésù lè gba gbogbo ògo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ké hallelujah. Ẹ gbọ́ eléyìí gbogbo ènìyàn, àwọn alààyè nínú ibojì. Àwọn alààyè nínú ibojì. Náà, tá bá ń sọ̀rọ̀ nípa àwọn alààyè nínú ibojì, ǹjẹ́ ó ṣeé ṣe kí ẹni tí a pè ní alààyè kó sì tún wà nínú ibojì bí? Praise the Lord. Ó jẹ́ àṣírí ìjìnlẹ̀ àti àdìtú tó lágbára díẹ̀. Àwọn alààyè nínú ibojì. Kò ṣeé ṣe pé kí a gbé ẹni tí kò tíì kú sínú ibojì. Òun ni wọ́n ṣe máa ń sọ wípé let me die before you bury me. So ẹni tí ó bá ti kú la máa ń gbé sínú ibojì, ìyẹn ní physically. Ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ ti ẹ̀mí. Nínú ẹ̀mí, ó ṣeé ṣe kí ènìyàn wà nínú ibojì láì tí kú. Ó ṣeé ṣe kí ènìyàn ti kú kó sì wà láàyè. Now, mo fẹ́ kẹ́ mọ̀ yín pé mẹ́sẹ̀jì tí à ń gbọ́ yìí is a pure deliverance message. Mo dẹ̀ mọ̀ wípé lẹ́yìn ìgbà tí a bá gbọ́ mẹ́sẹ̀jì yìí tán, Ọlọ́run alààyè yóò ṣe iṣẹ́ ìtúsílẹ̀ ńlá nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ìhà gbogbo tí a ti nílò deliverance, nípa tara, nípa tẹ̀mí, nípa ti ètò ìgbéyàwó, nípa ti ètò ìdílé wa, nípa ti ètò ìṣúná owó wa, Ọlọ́run yóò rán iná ìtúsílẹ̀ sínú ayé wa ní orúkọ ńlá Jésù Kristi. Àwọn alààyè láàrin ibojì. Náà, ẹ jẹ́ ká wo ìwé Ezekiel chapter 37. Ezekiel chapter 37. Ezekiel chapter 37. Mo fẹ́ kí a wo verse 12 to 14. Ọ̀dọ̀ mo sì máa farabalẹ̀ ṣàlàyé dáadáa lórí láti verse 1. Ezekiel chapter 37 verse 12 to 14. Nítorí náà, sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, ẹ̀yin ènìyàn mi, ẹ máa gbọ́ o. Àwọn wo ló ń bá wí níbẹ̀? Àwọn ènìyàn. Àwọn ènìyàn. Amen. Ṣé ẹni tó ti kú wọ́n máa ń pè léèyàn? Èò, ẹni tó bá ti kú, tán bá fẹ́ sọ nípa irú ẹni bẹ́ẹ̀, wọ́n á sọ wípé òkú, àbí? Wọ́n á ní a ti gbé òkú lọ sí mọ́ṣúárì. Wọ́n á ní a fẹ́ lọ gba òkú ní mọ́ṣúárì. A fẹ́ gbé òkú lọ sí ìtẹ́ òkú. So, wọ́n ní pè ní ènìyàn mọ́, wọ́n ní sọ wípé a fẹ́ gbé ènìyàn lọ sí mọ́ṣúárì. Wọ́n kì í sọ wípé a fẹ́ lọ gba ènìyàn kúrò ní mọ́ṣúárì. Wọ́n kì í sọ wípé a fẹ́ lọ gbé ènìyàn lọ sínú ibojì. No, òkú ni wọ́n máa ń gbé lọ sí ibojì. Now, mo wá fẹ́ kẹ́ farabalẹ̀ máa gbọ́ bí mo ṣe ń ka ibi láti verse 12. Nítorí náà, sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí ẹ̀yin ènìyàn mi, èmi ó ṣí ibojì yín. Amen. Ẹ gbọ́ eléyìí, ènìyàn, a sì ń sọ pé a ó ṣí ibojì wọn. Amen. Ṣé kò yani lẹ́nu? Ṣé kò rí bákan bákan? Ṣókú ni wọ́n ni? Ṣé béèyàn ni wọ́n? Ẹ máa gbọ́ o. Èmi ó ṣí ibojì yín, èmi ó sì mú kí ẹ dìde kúrò nínú ibojì yín, èmi ó sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì. Náà, ẹsẹ̀ Bíbélì tá kà yìí túmọ̀ sí wípé àwọn ènìyàn tí wọ́n ń rì bá sí níbí inú ibojì náà wà. Èèyàn sì ni wọ́n tí kú.
wọ́n sì wà nínú ibojì. Òun ló ṣe sọ fún wọn pé èmi ó mú kí ẹ dìde kúrò nínú ibojì yín, èmi ó sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì. Ẹ wo verse 13. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa nígbà tí èmi bá ti ṣí ibojì yín, ẹ̀yin ènìyàn mi, tí èmi bá sì mú yín dìde kúrò nínú ibojì yín. Wọ́n wà nínú ibojì, ènìyàn sì ni wọ́n. In fact, ènìyàn Ọlọ́run tún ni wọ́n. Àwọn ènìyàn Ọlọ́run tí ò tí ì kú, tí wọ́n sì wà nínú ibojì. Irú ibojì wo láyé gbé ọ sí? Irú ibojì wo ni ayé gbé ìṣẹ̀dá rẹ sí? Inú ibojì wo ni ayé gbé ògo rẹ pamọ́ sí? Inú ibojì wo ni ọ̀tá gbé ètò ìgbéyàwó rẹ sí? Inú ibojì wo ni ọ̀tá gbé ètò ìṣúná owó rẹ sí? Èmi sọ gẹ́gẹ́ bí agbẹnusọ fún ọ̀run, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí a pè ta fi ṣẹ́rán. Lórúkọ Jésù, ibojì náà kó fọ́ dànù. Ògo rẹ tí a ti gbé sí síbojì, ẹ̀mí mọ́ kó pè jáde lónìí ní orúkọ ńlá Jésù Kristi. Náà kì í ṣe yẹn nìkan. Verse 14, ó ní èmi ó sì fi ẹ̀mí mi sínú yín. Náà èèyàn ni wọ́n, ṣùgbọ́n wọn ò ní ẹ̀mí Ọlọ́run nínú wọn. Amen. Òkú alààyè. Èmi ó sì fi ẹ̀mí mi sínú yín, ẹ̀yin ó sì yè, èmi ó sì mú yín jókòó ní ilẹ̀ tiyín. Nígbà náà ni ẹ̀yin ó mọ̀ pé èmi Olúwa ni ó ti sọ, tí ó sì ti ṣe ni Olúwa wí. Náà kí òye bẹ̀yẹn kó lè yé wa, mò ń padà bọ̀ wá ṣàlàyé nǹkan kan nínú Ezekiel tí a ṣe kà tán yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré lọ sí Revelation chapter 3. Revelation chapter 3. Revelation chapter 3 verse 1 and 2. Revelation chapter 3 verse 1 and 2. Àti sí áńgẹ́lì ìjọ ní Sáàdì kọ̀wé. Nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ méje ní wípé èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. Amen. Hello? Mi mọ̀ bóyá à ń gẹ́tì nǹkan kan bọ̀ díẹ̀díẹ̀. Ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. Náà ó ní orúkọ pé ó wà láàyè. Ìyẹn ni repetition ni. Ó ní good repetition. Ó ní repetition wípé ó wà láàyè ṣùgbọ́n in reality ó ti kú. Ẹ gbọ́ eléyìí. Ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. Ó túmọ̀ sí wípé àwọn èèyàn ń rí gẹ́gẹ́ bí alààyè, Ọlọ́run ń rí gẹ́gẹ́ bí òkú. Amen. Ìwọ ní orúkọ pé ìwọ wà láàyè ṣùgbọ́n ìwọ kú. Ẹ wá wo verse 2. Máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣe tán láti kú. Ó túmọ̀ sí pé nǹkan kan ló kú nínú ayé ẹ̀. Hello sir. Mi mọ̀ bóyá ń fọkàn bá Bíbélì yẹn lọ. Mo fẹ́ràn pé tá bá ń ka Bíbélì ká máa fọ́ sí wẹ́wẹ́. Then ká máa kíyèsí gbogbo sẹ́ńtẹ́ǹsì kọ̀ọ̀kan àti gbogbo punctuation mark kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Ká wá máa fi ẹ̀mí wádìí ohun tẹ̀mí. Ká wá máa fi òye gbé ọ̀rọ̀ ẹ̀mí kí a lè mọ bí a ó ṣe pín ìwé mímọ́ àti ọ̀rọ̀ òtítọ́ bí ó ṣe yẹ. Torí pé kí a tó lè understand àṣírí Ọlọ́run, kí òye Olódùmarè tó lè yé wa, a gbọ́dọ̀ lè fi ẹ̀mí wádìí ohun ti ẹ̀mí, kí a wá fi àwọn ohun ẹ̀mí wé ohun ẹ̀mí. Ìgbà náà ni òye Ọlọ́run á rí bí yé wa, tí a ó sì lè mọ ète àti ètò Ọlọ́run fún ayé wa. Amen. So àwọn nǹkan kan ti kú lára àwọn yẹn. Then ó tún wá ń sọ fún wọn yín pé máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó tún kù múlẹ̀. Àwọn nǹkan tó tún kù yẹn náà, àwọn náà tó ti ṣe tán àti kú. Amen. Ẹ gbọ́ eléyìí. Tí ògo kan bá kú nínú ayé ènìyàn, kò ní jẹ́ yẹn nìkan ló máa fẹ́ kú mọ́. Ìmí á tún máa gbìyànjú àti kú. Nítorí pé ìmísí òkú máa ń rí, ó máa ń mí sí àwọn ènìyàn láti sọ ẹni tó bá wà láyìíká àwọn dòkú ni. Bí
ọ̀tá bá sì ja ènìyàn lógun gẹ́gẹ́ bí olè, ó ní olè kì í wá bí kò ṣe láti wá jí, láti wá pa àti láti wá parun. Bí olè bá pa nǹkan kan run nínú ayé ènìyàn tó bá ṣàṣeyọrí, ó máa lépa àti pa nǹkan míì run níbẹ̀. Òun ló ṣe ń sọ níbí yìí wípé máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kú múlẹ̀, tí ó ṣe tán láti kú, nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú Ọlọ́run. Náà, àwọn èèyàn lè máa rí iṣẹ́ ẹ̀ ní pípé. Àwọn èèyàn lè máa yìn kán mọ kókìkí ẹ̀ wípé iṣẹ́ ẹ̀ pé, ṣùgbọ́n ènìyàn nìyẹn, wọ́n ń wo ojú. But bí Ọlọ́run ṣe ń wò, Ọlọ́run rí wípé ẹni yìí o, iṣẹ́ rẹ̀ ò pé níwájú òun. Ìdí nìyẹn tí àwọn ọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ kíyèsára gidigidi. Kí a sì mọ̀ yí pé ọ̀tọ̀ ni bí Ọlọ́run ṣe ń wo nǹkan, ọ̀tọ̀ ni bí ọmọ aráyé ṣe ń wo nǹkan. Ohun tí Ọlọ́run bá sọ, òun ni òtítọ́. Tí ènìyàn bá sọ pé ó wà láàyè, tí Ọlọ́run bá sọ pé ó kú ni ọ́, ènìyàn ló ń ṣèké, Ọlọ́run kì í ṣèké. Òtítọ́ ni Ọlọ́run máa ń sọ. Then ní physically, ó ṣeé ṣe kí ènìyàn wà láàyè níwọ̀n ìgbà tó dẹ̀ jẹ́ pé ó ti kú. Níbi tí a rí, tí a kà àwọn ẹsẹ̀ Bíbélì méjì nínú ìwé Ezekiel chapter 37 àti Revelation chapter 3, a ti rí dájú wípé ó ṣeé ṣe kí àwọn alààyè wà nínú ibojì. Ojú lásán lè má rí pé inú ibojì náà wà. Èèyàn ẹlẹ́ran ara lásán lè má rí pé inú ibojì náà wà. Ṣùgbọ́n in the spiritual realm, inú ibojì ni wọ́n wà. Gbọ́, agbára wo ló fi ọ́ sínú ibojì? Agbára wo ló fi ìṣẹ̀dá rẹ sínú ibojì? Agbára náà kó jóná dànù. Gbogbo ẹ̀yin tí ayé fi sínú ibojì tẹ̀mí, ẹ̀mí mímọ́ Ọlọ́run kó tú yín sílẹ̀ padà. Ọwọ́ agbára Ọlọ́run kó tú yín sílẹ̀ padà. Ní orúkọ ńlá Jésù Kristi. Náà, tá bá ń sọ̀rọ̀ nípa àwọn òkú, torókù náà máa ń gbé síbojì. Náà, kí ẹ tó lè understand bí alààyè ṣe fẹ́ dé bojì àti n tó ṣẹlẹ̀ tó mú kí alààyè dé inú bojì, ẹ gbọ́dọ̀ understand wípé oríṣi òkú mẹ́ta ló wà. Oríṣi òkú mẹ́ta ló wà. Ìjìnlẹ̀ ní àwọn nǹkan wọ̀nyí. Number 1, òkú ọ̀run. Number 2, òkú alààyè. Number 3, òkú ayérayé. Now, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ jẹ́ kí n sáré sọ briefly kí ó lè yé wa. Tí a bá ṣe ń sọ, èyíkéyìí tó bá ti kàn ọ́, fi ọkàn sí kí o sì mọ̀ wípé ibẹ̀ ni prayer point rẹ wà. Oh my God. Mi mọ̀ bóyá ẹ gbọ́n tí mò ń sọ yìí. Now, ẹ fi ara balẹ̀ dáadáa kí ẹ gbọ́ àṣírí. Mo sọ fún wa pé oríṣi òkú mẹ́ta ló wà. Òkú ọ̀run, òkú alààyè àti òkú ayérayé. Number 1, òkú ọ̀run. Ta lòkú ọ̀run? Àwọn tí mo pè ní òkú ọ̀run yẹn, òun làwọn tó yẹ pé wọ́n ti kú physically. Àwọn tó yẹ pé wọ́n ti kú physically. Amen. Bíbélì sọ fún wa nínú ìwé James. Ẹ jẹ́ sáré kabẹ̀ fún wa nínú James. James chapter 2 verse 26. James 2 verse 26. Ẹ mọ̀ gbọ́n tó sọ o. Gẹ́gẹ́ ó ní, nítorí bí ara ní àìsí ẹ̀mí, ara ní àìsí kíni? Ẹ̀mí ti jẹ́ òkú. So, tá bá sọ pé ènìyàn kú, ó túmọ̀ sí wípé ẹ̀mí tó wà nínú ẹ̀ ó ti jáde kúrò lára ẹ̀. Ó wá kù àgọ́ ara lásán. Náà, ẹ̀mí ò sí nínú àgọ́ ara yẹn mọ́, ó ti di òkú nìyẹn. Irú ẹni bẹ́ẹ̀ kò sí láyé mọ́, kò sí láàyè mọ́. Àwọn ènìyàn ó sọ wípé ó ti di late. Kí ni túmọ̀ pé kéèyàn di late? Ẹni tó ti di late, ó ti di ẹni tí ayé ti late aside ẹ̀. Tán bá sọ yí pé ènìyàn ti kú, ẹ̀rí tí wọ́n sọ wípé ó ti di olóògbé. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Náà, dídi olóògbé ó túmọ̀ sí wípé ó ti di ẹni ìgbàgbé. Àbí bẹ́ẹ̀ kọ́ ni?
wọ́n á tún sọ yí pé ó ti ṣaláìsí. Kí ni ìtumọ̀ kó ṣaláìsí? Ó túmọ̀ sí wípé kò sí mọ́. Náà tí ènìyàn bá ti kú kò kù mọ́ nìyẹn. Tí ènìyàn bá ti kú ó ti lọ sókun ìgbàgbé as far as this physical world is concerned. Ó ti lọ sókun ìgbàgbé, ipa tiẹ̀ ti tán, ó di olóògbé, ó tún di bí ẹni bá ń jọ ni bí èèyàn bá ń jọ ọ̀yàn, ó tún di àrìnàkò, ó dojú àlá gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ. Wọ́n á kàn tún mọ rí lójú àlá tàbí kàn tún mọ rántí ẹ̀, wọ́n á wá sọ wípé dídùn ni ìrántí olódodo. Ṣùgbọ́n nínú ayé kò ní nǹkan kan ṣe mọ́. Ihun tó ti ṣe kó tó kú òun nìkan ló kù táwọn èèyàn mọ̀ sọ, ó ti parí nìyẹn. Náà oríṣi àwọn òkú àkọ́kọ́ nìyẹn. Náà oríṣi òkú kejì tí mo pè ní òkú alààyè, ẹ gbọ́ ilé yìí dáadáa, màá ṣàlàyé díẹ̀ lórí eléyìí. Náà àwọn tí a pè ní òkú alààyè, àwọn ni àwọn tó jẹ́ yí pé àgọ́ ara wọn wà ń bẹ̀, ọkàn wọn wà ń bẹ̀, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ò sí nínú ẹ̀mí wọn. Òkú alààyè nìyẹn. Àwọn òkú orí ìrìn, àwọn òkú àyíká, àwọn òkú àárín ìjọ, àwọn òkú àárín agbo, àwọn òkú tó ń rìn kiri, àwọn òkú ènìyàn, àwọn òkú alààyè. Náà àwọn òkú alààyè yìí, nítorí wípé kò sí èémí ìyè nínú wọn, òun ló sọ wọ́n dòkú. Ṣùgbọ́n ní físíkálì wọ́n wà láàyè. Náà kí ni èémí ìyè yẹn? Èémí ìyè yẹn òun ni Jésù Kristi. Gbogbo ẹnikẹ́ni tí kò bá ní Jésù Kristi, òkú tó wà láàyè ni wọ́n. Hello, mi mọ̀ bóyá nǹkan tí mo ń sọ yẹn yé wa. Gbogbo ẹnikẹ́ni tí ó wà láyé tí kò ní ẹ̀mí Kristi nínú ẹ̀, ó wà láyé ni, kò sí láàyè. Ìyàtọ̀ wà nínú pé kéèyàn wà láyé àti kó wà láàyè. Èèyàn lè wà láyé kó má sí láàyè. Tí ènìyàn bá wà láyé láì ní Kristi, kò sí láàyè. Náà kí eléyìí bá lè yé wa, ẹ jẹ́ kí n sáré fi àwọn àṣírí kan wà nínú Bible. Genesis chapter 2. Ẹ máa gbọ́, mo sọ fún yín pé a máa fi ohun ẹ̀mí wí ẹ̀mí. À gbé ọ̀rọ̀ ẹ̀mí lọ sínú ẹ̀mí. À fojú ẹ̀mí wo ọ̀rọ̀ ẹ̀mí kí òye ẹ̀mí kó lè yé wa. Genesis chapter 2. Genesis chapter 2. Ẹ wo verse 7. Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn. Ó sì fi èémí ìyè, ó sì mí èémí ìyè. Kí ló mí o? Èémí ìyè sí ihò imú rẹ̀. Ènìyàn sì di alààyè. Náà ẹ gbọ́ eléyìí. Nígbà tí Ọlọ́run dá ènìyàn yẹn, ó mú amọ̀ ilẹ̀, ó fi mọ àwòrán ènìyàn, àbí? Náà ìgbà tó mọ̀ tán, ó di ère, àbí? A lè pè é lére tàbí ṣìgìdì. Náà ìgbà tí ó mọ̀ tán bẹ́ẹ̀ yẹn, ó wà lifeless. Ọlọ́run dẹ̀ fẹ́ kí ó di alààyè. So Ọlọ́run wá mí èémí ìyè sínú ihò imú ẹ̀. Èémí ìyè tí ó wọ inú ihò imú amọ̀ lásán, tí ó sọ ọ́ di alààyè ọkàn yẹn, òun ni Kristi Jésù. Màá ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Amen. Náà Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí èémí ìyè sí ihò imú rẹ̀. Ènìyàn sì di alààyè ọkàn. Ṣé rí èémí ìyè Ọlọ́run tó wà nínú amọ̀ yẹn, òun ló sọ ènìyàn di alààyè ọkàn. Ẹ̀mí Ọlọ́run ló wà nínú ènìyàn. Náà tí ẹ jẹ́ ká tún wá wo verse 17, verse 16. Amen. Náà mo fẹ́ kí ẹ mọ bá mi fi ọkàn bá gbogbo àwọn àṣírí lọ ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ lọ sí verse 16, Genesis 2 yẹn náà ni. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ ó kú. Amen. Kí ni ìtumọ̀ ikú? Mo sọ fún wa wípé James chapter 2 verse 26 sọ wípé ikú
túmọ̀ sí nígbà tí ẹ̀mí bá jáde kúrò nínú àgọ́ ara, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Náà níjọ́ tí ẹ bá jẹ èso yìí, igi ìmọ̀ búburú àti rere, ìjọ náà lẹ máa kú. Àwọn tó bá wo ọ̀rọ̀ yẹn nínú Genesis chapter 3, nígbà tí Ádámù àti Éfà ṣe àìgbọràn tí wọ́n jẹ nínú èso igi ìmọ̀ búburú àti rere, ẹni tó bá wò wọ́n physically ó máa sọ pé wọn ò kú, àbí ó máa ní wọn ò kú. Then physical aspect yẹn ni Sátánì nígbà tó gbẹnu ejò sọ̀rọ̀ ló ṣí ojú wọn sí. In tó dẹ̀ ń ṣe nìyẹn lẹ́nìí náà, ó máa jẹ́ ká wo àwọn nǹkan tá yé tí ò lọ títí, ó máa gbé ojú wa kúrò nínú àwọn nǹkan ti ẹ̀mí tó jẹ́ ayérayé. Physical thing lọ́pọ̀lọpọ̀ ń wò, tẹ́ bá wo ẹlòmíì, tẹ́ bá sọ pé lágbájá yìí ó lógo, kí ló tó fi sọ pé ó lógo? Kí ló tó rógo lò? Torí pé ó lówó, ó ní mọ́tò, ó ní dúkìá púpọ̀, ó ti ń travel lọ gbogbo àgbáyé, so ó lógo nìyẹn. Náà ògo ti physical nìyẹn, ògo tayé nìyẹn, ṣùgbọ́n ògo ti ayérayé òun ni Ọlọ́run máa ń wò. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ó ṣeé ṣe kí ènìyàn jẹ́ olówó nínú ayé yìí, ṣùgbọ́n lójú Ọlọ́run tálíkà ni. Ó ní bí ó bá jẹ́ pé kìkì ayé yìí nìkan bá ní ìrètí wa bá mọ́, a jẹ́ wípé àwa ni òtòṣì jùlọ. Ta ni tálíkà? Tálíkà níwájú Ọlọ́run ni ẹni tó lówó láyé tí ò ní Kristi, ẹni tó lọ́lá láyé tí ò ní ẹ̀mí Kristi. Náà ó ní ìjọ tí ẹ bá jẹ nínú èso náà, ìjọ náà lẹ máa kú, kíkú ni ẹ ó kú lọ́jọ́ náà. Náà nígbà tí wọ́n jẹ èso yẹn ní Genesis chapter 3, nǹkan tá kíyèsí ni wípé ojú wọn là, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wọ́n dẹ̀ rí ara wọn ní ìwòwò. Náà nǹkan táwọn èèyàn rí ní physically nìyẹn. Bọ̀ èmi fẹ́ kẹ́ mọ̀ kinní kan wípé nǹkan tó ṣẹlẹ̀ ní physical tẹ́ rí, ó jẹ́ àbájáde ohun tó ṣẹlẹ̀ nínú ẹ̀mí tí ẹ kò rí. Hello sir. Nǹkan tó ṣẹlẹ̀ lójú ayé tá fi ojú ara lásán rí, ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí. Ṣé rí nǹkan tẹ́ ń wò physically yẹn, ó kàn jẹ́ àbájáde nǹkan tí ẹ kò lè fojú ara rí tó ti kọ́kọ́ ṣẹlẹ̀. Ikú tí Ádámù àti Éfà kú ní ọjọ́ yẹn kì í ṣe ikú físíkà bí àwa ṣe ń wò ó, bí àwa ṣe ń mòye ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ikú ti ẹ̀mí. Ìdí ni wípé ẹ̀mí ìyè Ọlọ́run, Spirit of God tó darapọ̀ mọ́ Spirit of man, ẹ̀mí Ọlọ́run yẹn ti jáde. Ó ti jáde kúrò níbẹ̀. Ó ní ẹni yẹn ló ṣe di òkú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀mí ni kò lè yí àwọn ẹni ara. Àwọn ẹni ara lásán ò lè mọ̀ iye ohun ẹ̀mí, torí pé wèrè ló máa jọ lójú wọn, ó máa jọ foolishness. Ṣé bọ́n sọ pé wọ́n máa kú tán bá jèso ni? Wáì tí wọ́n ṣe wá kú? Wáì tí wọ́n tún ṣe wá wà? Ẹ wo, mo ti sọ fún yín pé tẹ́yin bá jẹ kì yóò kú ikú kíkú kan, ẹ ní kú. Ta ló mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ náà bí èṣù ṣe ń tàn wọ́n nìyẹn lénìí tí wọ́n bìlífù ọ̀rọ̀ Ọlọ́run. Pé ẹnikẹ́ni tó bá kú láì ní Jésù, ó máa lọ sí inú iná ayérayé tó ń jó pẹ̀lú sùfúrù àti mí ọjọ́. Ṣùgbọ́n Sátánì gbọ́nà ẹ̀yìn wá, ó wá kéde fáwọn èèyàn lénìí wípé ẹ má wọ́rí, kò sí náà run àpáàdì kankan bì kan. Ní kú, ṣẹ́ta bá ti kú àsímọ́ nìyẹn. Tẹ́yìn bá ti kú ó ti parí nìyẹn, kò sọ́run àpáàdì kankan. Kò sí nǹkan kan, àtúmọ̀ tún wa bí sínú ayé ni. Ṣé gbọ́ mi ẹ fọkàn balẹ̀. Irọ́ tó pa fún wọn nígbà yẹn, òun náà ló sì ń pa fáwọn èèyàn títí di òní olónìí. Náà kí ni mò ń sọ lọ? Ẹ̀mí ìyè tí ó jáde, òun ló jáde kúrò nínú ayé Ádámù àti Éfà nígbà tí wọ́n jẹ èso yẹn, òun ni wọ́n ṣe dòkú látijọ́ náà lọ. Láti ọjọ́ yẹn tí ẹ̀mí ìyè ti jáde kúrò ní inú Ádámù àti Éfà, gbogbo ọmọ tí wọ́n ń bí náà òkú ni wọ́n níwájú Ọlọ́run. Òkú nínú ẹ̀ṣẹ̀. Báíbù ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ o. Ẹ jẹ́ ká wo bí tí Báíbù ti sọ bẹ́ẹ̀ nínú Ephesians chapter 2. Ephesians chapter 2. Ephesians chapter 2. Ẹ wo verse 1. Màá fẹ́ ká wo verse 1. A dẹ̀ máa wo verse 5. Ẹ̀yin ni ó sì ti sọ di ààyè. Ẹ wo bí. Tọ́ bá sọ pé ẹ̀yin ni ó ti sọ di ààyè. Amen.
ṣáwọn tó ti kú ló ń bá wí ní àbáwọn èèyàn tó wà láàyè? Àwọn èèyàn tó wà láàyè ṣùgbọ́n tó ti kú nínú ẹ̀mí. Hello sir, oh my God, mi mọ̀ bóyá kíní yẹn yé wa. Àwọn èèyàn tó wà láàyè ṣùgbọ́n nínú ẹ̀mí tí wọ́n ti kú òní. Náà ẹ̀yin ni ó sì ti sọ di ààyè. Wọ́n ti kú tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti wá sọ wọ́n di ààyè. Nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín. Náà òun ní ó fà á tí mo fi sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ò tí ì di àtúnbí níwájú Ọlọ́run, òkú ni gbogbo wọn. Wọ́n nílò èémí ìyè Ọlọ́run, wọ́n nílò ìyè Ọlọ́run láti padà sínú wọn kí wọ́n tó padà di alààyè ọkàn lójú Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́ tẹ́ ń rí tán ń rìn kiri yẹn òkú ni wọ́n lójú Ọlọ́run. Àwa ń rí wọn físíkálì bí alààyè ṣùgbọ́n wọn ò sí láàyè wọn nítorí ẹ̀mí ìyè Ọlọ́run tó ṣòfò nínú ayé wọn. Náà ẹ wá wo verse 5. Nígbà tí àwa tilẹ̀ ti kú, ṣẹ́ni bẹ́yẹn, ibo la ti kú? Nínú Adam àti Éfà, àbí? Nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Orí ọ̀fẹ́ ni a fi gbà yín là. Pẹ̀lú àwọn ẹsẹ̀ Bíbélì tá ń wò yìí, a lè sọ gbangba pẹ̀lú ìdánilójú wípé gbogbo ẹnikẹ́ni tí kò di àtúnbí nínú Kristi Jésù níwájú Ọlọ́run, òkú ni wọ́n. Ẹ kí hallelujah. Òkú ni wọ́n. Gbogbo ẹnikẹ́ni tí kò bá ti ní ẹ̀mí Kristi, òkú ni wọ́n. Ìjọ tí Ádámù àti Éfà ti jẹ èso yẹn tán ti ṣe àìgbọràn, ìjọ náà ni wọ́n ti di òkú níwájú Ọlọ́run. Náà ẹ wá gbọ́ ilé yìí. Kí ni òkú? Òkú ni àgọ́ ara lásán tí kò sí ẹ̀mí nínú ẹ̀ mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Àgọ́ ara lásán tí kò sí ẹ̀mí nínú ẹ̀ mọ́. Irú àgọ́ ara bẹ́ẹ̀ sà tí a bá gbé dé etí ibojì, àwọn àlùfáà tó fẹ́ sìn kí ni wọ́n máa sọ pé a fi fún? Kí náà máa sọ tó máa ń gbé sí ibojì? Wọ́n á ní a fi eérú fún eérú, a fi kí ni o? A fi erùpẹ̀ fún erùpẹ̀. Ẹ jẹ́ wá fàṣírí hàn yín nínú Genesis chapter 3. Genesis chapter 3. Ẹ mọ wo àṣírí ìjìnlẹ̀ yìí o. Genesis chapter 3. Amen. Amen. Now ẹ wo verse 19. Genesis 3:19. Ẹ lè kí mo sọ fún yín pé ní kété tí wọ́n ti jẹ èso yẹn tán, ó ní wọ́n ti dòkú. Òkú tí wọ́n dà yẹn, tí ẹ̀mí Ọlọ́run tó wà nú ayé wọn ti jáde, òun ló jẹ́ káwọn rí pé wọ́n ti wà ní wòǹwò, wọ́n ti dòkú. Náà ẹ dẹ̀ rí pé tá bá fẹ́ sọ̀rọ̀ nípa òkú létí ibojì, a sọ yí pé a fi eérú fún eérú, a fi erùpẹ̀ fún erùpẹ̀. Ó túmọ̀ sí pé àgọ́ ara lásán tí kò sí ẹ̀mí Ọlọ́run níbẹ̀ mọ́, ó ti di erùpẹ̀. Ẹ wá gbọ́ ilé yìí. Genesis 3:19. Ní òógùn ojú rẹ ni ìwọ ó máa jẹun títí ìwọ ó fi padà sí ilẹ̀, nítorí inú rẹ̀ ni a ti mú ọ wá. Erùpẹ̀ ṣáà ni ìwọ ó sì padà di erùpẹ̀. Hello sir. Now wọ́n padà di erùpẹ̀ nítorí pé wọ́n ti dòkú. Kò sí ẹ̀mí Ọlọ́run nínú ayé wọn mọ́. Ẹ wá gbọ́ ilé yìí. Ẹ wá gbọ́ ilé yìí. Ní verse 14. Ẹ jẹ́ tó fàṣírí kan wá. Ẹ padà sí verse 14. Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé, ẹ mọ̀ yín pé Sátánì ló wọnú ejò. So a lè sọ indirectly pé Ọlọ́run ti sọ fún Sátánì pé nítorí tí ìwọ ti ṣe èyí, a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́. Inú ìrẹ ni ìwọ ó máa fi wọ́, erùpẹ̀ ilẹ̀ ni ìwọ ó máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Kí ló yé wa nípa bẹ̀yẹn? Ẹ wo bí. Amen. Ènìyàn nígbà tí wọ́n ti dẹ́ṣẹ̀, wọ́n ti dòkú nípa ẹ̀ṣẹ̀, àbí? Wọ́n ti di erùpẹ̀. A dẹ̀ ti fi àṣẹ fún Sátánì tó gbé ejò wọ̀ wípé erùpẹ̀ ni ìwọ ó máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Hello sir. Ẹ má gbàgbé pé mò ń sọ fún wa pé mò ń tú àṣírí deliverance. Mò ń tú àṣírí ìdí
tí ẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n ń dààmú kiri ayé tó gun ayé wọn ò ṣẹ́. Because àwọn àṣírí kan wà tó pé tá a bá farabalẹ̀ mọ̀ nínú Bible ní mọ reason táwọn ogun kan ò ṣeṣẹ́. Ènìyàn nípa ẹ̀ṣẹ̀ ó ti dòkú, ó ti di erùpẹ̀, erùpẹ̀ ní ìwọ ó ti padà di erùpẹ̀, àfi eru fún eru, àfi erùpẹ̀ fún erùpẹ̀. Meanwhile, àṣẹ ti dí ọwọ́ ejò, ó ti níwèé àṣẹ license wípé gbogbo ẹnikẹ́ni tàbí ohunkóhun tó bá ti di erùpẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti jẹ wọ́n. Amen. Mi mọ̀ bóyá nǹkan tí mo ń sọ yé wa rárá. Náà ìwọ ẹlẹ́ṣẹ̀ tó di àtúnbí, ìyè Kristi tó máa sọ ẹ́ di alààyè kò sí nínú ẹ. Òkú ni ọ́, erùpẹ̀ ni ọ́, then àṣẹ wà lọ́wọ́ Sátánì láti jẹ ọ́. Legally láì jẹ̀bi. Now ẹ jẹ́ wá buttress ẹ̀ níbi ní Jeremiah chapter 50. Jeremiah chapter 50. Because a gbọ́dọ̀ understand àwọn òfin àìrí tó ń guide spiritual realm tó dẹ̀ affect àwọn ọmọ ẹ̀dá láyé. Amen. Jeremiah chapter 50 verse 7. Gbogbo àwọn tí ó rí wọn ti pa wọ́n jẹ. Àwọn tó rí wọn ti ṣe kí ni? Wọ́n ti pa wọ́n jẹ. Àwọn ọ̀tá wọn sì wí pé àwa kò jẹ̀bi o. Kí ló táwọn ọ̀tá tó jẹ wọ́n ṣe sọ pé àwọn ò jẹ̀bi? Ó ní torí pé wọ́n ti ṣẹ̀ sí Olúwa, ibùgbé òdodo àti ìrètí àwọn bàbá wọn, àní Olúwa. Hello. Ìgbà tí wọ́n ti ṣẹ̀, tí wọ́n ti ṣubú sínú ẹ̀ṣẹ̀, wọ́n ti kú nínú ẹ̀mí. Kíkú tí wọ́n kú nínú ẹ̀mí, wọ́n ti di erùpẹ̀. Erùpẹ̀ tí wọ́n ti di legally, wọ́n ti di oúnjẹ fún Sátánì. So àwọn tó bá rí wọn, tó bá pa wọ́n jẹ, wọ́n jẹ̀bi. Wọ́n jẹ̀bi nítorí wípé ẹ̀ṣẹ̀ ti sọ wọ́n di oúnjẹ àti ìjẹ fún èṣù. Ṣé rí àwọn kìíní kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Gbogbo ẹlẹ́ṣẹ̀ tí kò ní Kristi Jésù, praise the Lord, òkú ni, erùpẹ̀ lásán ni. Now Bíbélì sọ fún wa nínú John chapter 6 verse 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní kíni o, kò ní èrè kan. Náà nígbà tí wọ́n sì ti dòkú nínú ẹ̀ṣẹ̀, tó yẹ pé o ò di àtúnbí, tó o ti dòkú nínú ẹ̀ṣẹ̀, náà ara lásán ló jẹ́. Ara yẹn lásán dẹ̀rẹ̀, ó ti di erùpẹ̀, ara ẹ̀ ò ní èrè kankan fún Ọlọ́run. Amen. Ta ló rántí orin kan tá máa ń kọ wípé màá fọwọ́ mi yìn ọ́ lógo, màá fohun tí mo ní yìn ọ́ bàbá, èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọnú ilẹ̀ lọ, erùpẹ̀ ilẹ̀ kò lè yìn ọ́ lógo bàbá mímọ́. Èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọnú ilẹ̀ lọ, erùpẹ̀ ilẹ̀ kò lè ṣe kí ni o, kò lè yìn ọ́ lógo. Mi mọ̀ bóyá nǹkan tí mo ń sọ yín yé gbogbo wa. Náà ẹni tó ti di erùpẹ̀, ayé rẹ̀ ò lè yìn Ọlọ́run lógo mọ́. Ẹni tó ti di erùpẹ̀, ayé rẹ̀ kò jàǹfààní kankan fún Ọlọ́run mọ́. Nígbà tí ó dẹ̀ ti wúlò fún Ọlọ́run mọ́, tí ó kò dẹ̀ fi ara ẹ̀ sí ipò wípé kó lè wúlò fún Ọlọ́run mọ́, nípa bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí? Ó di ti Sátánì. Hello sir. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Ṣé rí, èmi ò sí níbí láti tàn yín. Èmi ò sí níbí láti fi ẹ̀kọ́ tanná fẹ́nikẹ́ni. Tí o bá ń gbọ́ ohùn mi, tí o bá ń wò mí, tí o wà níbí tó ń gbọ́ mẹ́sẹ́jì yìí, o ò tí ì di àtúnbí. Bíbélì jẹ́ kí a mọ̀ wípé òkú ni ọ́ nínú ẹ̀mí. Ò ń rìn kiri lóòótọ́, alààyè. O wà láyé, o ò sí láàyè. Òkú ni ọ́ láàrin àwọn alààyè. Erùpẹ̀ sì ni ọ́, ìjẹ Sátánì ni ọ́. Láì ní ẹ̀mí ìyè Kristi nínú ayé rẹ, Sátánì ní legal ground láti jẹ ọ́. Torí a ti fi àṣẹ fún pé erùpẹ̀ ni ó máa jẹ.
ẹ̀ṣẹ̀ sì ti sọ̀wọ́ náà di erùpẹ̀. Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n ní ẹ̀tọ́ lórí ayé rẹ láti fi ọ́ ṣe tó bá wù wọ́n. Ẹ kí hallelujah. Náà ẹ wá gbọ́ ilé yìí. Náà ẹni tí ó ti di erùpẹ̀ nípa ẹ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó wá ń wá ìtúsílẹ̀. Ìtúsílẹ̀ wo ló yẹ kí irú ẹni bẹ́ẹ̀ wá? Tí ẹni tí kò ní ìyè Ọlọ́run nínú ayé ẹ̀, tí onítọ̀hún tó bá máa rí ìtúsílẹ̀ nítòótọ́, ìtúsílẹ̀, ibi tí ìtúsílẹ̀ ti máa bẹ̀rẹ̀ ni ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n lónìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ihun tó yẹ kọ́kọ́ ṣe wọn ní ṣe, wọ́n máa neglect ẹ̀. Ihun tí kò tí ì tò kàn ni wọ́n máa wá. Sórí ó lè dòmìnira kúrò lọ́wọ́ ìpọ́njú àti ìdálóró àwọn ẹ̀mí èṣù láì tí ìkọ́kọ́ di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. Ìgbà tó bá dà tún bí tó dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ tó fayé ẹ̀ fún Jésù Kristi, ìgbà yẹn òun ló kúrò ní ipò erùpẹ̀ ló di alààyè ọkàn padà. Ìgbà yẹn ní Sátánì ò tó ní àṣẹ kankan lórí ayé rẹ mọ́ láti jà ọ́ lógun, láti jẹ ọ́. Àìṣe yẹn àwọn àjẹ́ ilé ìdílé bàbá ẹ̀ wọ́n pa ọ́ jẹ, wọ́n sì tún jàrí ẹ. Ogun ilé ọkọ ó lè borí ẹ kó sì tún jàrí ẹ. In fact, tún gbọ́ ilé yìí, tó o bá ní Jésù Kristi wọ́n lè ta fàṣẹ́ lómi kó jẹ́ pé wọ́n ni wàá forí ko. Tó o bá ní Kristi Jésù, ìjẹ èṣù ni ọ́. Èṣù lè pa ọ́ jẹ, ó lè sun ọ́ jẹ, ó lè sè ọ́ jẹ, ó lè dín ọ́ jẹ, ó lè bọ̀ ọ́ jẹ, ó lè jẹ ọ́ ní yíyan, ó lè jẹ ọ́ ní díndín, ó lè jẹ ọ́ ní sísun, ó lè jẹ ọ́ ní bíbọ̀, kó jẹ ọ́ ní mòóyò, ó lè jẹ ọ́ ní tútù, ó lè fi ọ́ jàmàlà, ó lè fi ọ́ pata iṣu. Ẹnìkan ò sì rí yẹ lọ́wọ́ ẹ wò nítorí wípé tí èṣù ní ọ́ by legal right. 1 John chapter 3 verse 8, ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní. Ṣé ti understand the Bible? Mo sọ wípé tẹ́ bá fi ìwé mímọ́ wé ìwé mímọ́, tẹ́ bá wo inú ìwé mímọ́ dáadáa, ẹ rí pé gbogbo kíní ó clear níbẹ̀. Àwọn èèyàn ò kàn wá inú ìwé mímọ́ mọ́ ni. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ní o, tí èṣù ní, èṣù ló ní. Èṣù lè fi jẹ breakfast, èṣù lè fi jẹ lunch, ó sì lè jẹ ní dinner. Ó wà ń bí òun gbọ́ ohùn mi, òun wá ìtúsílẹ̀, ọkọ ọ̀run yọ ẹ́ lẹ́nu, aya ọ̀run yọ ẹ́ lẹ́nu, àwọn àjẹ́ wọ́n ń dà ẹ́ láàmú, ogun ayé òjò ṣòwò jèrè, àwọn ìkà wọ́n ń pọ́n ẹ lójú, wọ́n wá ń dà ẹ́ láàmú lójú oorun, wọ́n ń dà ẹ́ láàmú lójú àlá, wọ́n ta ẹ́ lọ́fà, onírúurú ọfà yòówù kí wọ́n ta ọ́, wọ́n jàre ẹ níwọ̀n ìgbà tí o ò bá ti jẹ́ àtúnbí. Níwọ̀n ìgbà tó bá ti jòkó sínú ẹ̀ṣẹ̀, o ò lè ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí, ká má rí kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. Hallelujah. Hallelujah. Ta ló ń gẹ́ ẹ̀tì kan tí mò ń sọ yìí? That's why tẹ bá rí deliverance minister tòótọ́ tọ́lọ̀ ń pè, tọ́lọ̀ ń yàn, tọ́lọ̀ ń rán, tí òun náà dẹ̀ tó wá farabalẹ̀ kẹ́kọ̀ọ́, irú deliverance minister bẹ́ẹ̀ kò ní déédéé máa ṣe deliverance fún àwọn tí kò tí ì fàyè wọn fún Jésù. Amen. Ẹ tún gbọ́ yìí, ta ló ti gbọ́ rí pé wọ́n ní pásítọ̀ kan ó lọ ṣe deliverance fún ẹnìkan náà bá ta lọ́fà? Ẹ gbọ́ rí? Kí lẹ rò pé ó fà á? Nǹkan tó máa ń fà á rèé, ẹni tí ó bá jẹ́ oúnjẹ Sátánì lẹ́gálì gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, èṣù wá ń jó oúnjẹ ẹ̀ lọ́wọ́, ìwọ wá pé rẹ́ pásítọ̀ ó wá lọ oúnjẹ ẹ̀gbà mọ́ lọ́wọ́, ó máa ṣe é léṣe. Kí o tó lè rí oúnjẹ ẹ̀gbà kúrò lẹ́nu ẹ̀, o gbọ́dọ̀ sọ oúnjẹ yẹn di èèwọ̀ fún. Hello? Ìwé àṣẹ tó ní tó fi ń jẹ oúnjẹ yẹn, o gbọ́dọ̀ kọ́kọ́ gbà á kúrò lọ́wọ́ ẹ̀. Tó bá ti gbà á kúrò lọ́wọ́ Sátánì, Sátánì ò ní rí oúnjẹ ẹni yẹn gẹ́gẹ́ bí oúnjẹ tó yẹ kó ń jẹ mọ́. Kò ń ṣoúnjẹ ẹ̀ mọ́, ìgbà ẹni wàá tó rí jágbà. Bó o lẹ ṣe lè sọ ẹni yẹn di ẹni tí Sátánì ò lè jẹ mọ́? Ẹ preach ìwà mímọ́ fún, àmì ìgbàlà, ẹ preach ìrònúpìwàdà fún, ẹ jẹ́ kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Tó o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ti bọ́ lọ́wọ́ Sátánì. Tó bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, èṣù ò lẹ́tọ̀ọ́ kankan lórí ayé rẹ mọ́.
ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá sì jókòó sínú ẹ̀ṣẹ̀ èṣù sì ní legal ground lórí ayé rẹ̀. Níwọ̀n ìgbà tó bá sì jókòó sínú ẹ̀ṣẹ̀ èṣù sì lè fi ọ́ ṣe ohun tó bá wù ú, Ọlọ́run ó sì fọwọ́ lẹ́rán yóò mọ̀ wù ọ́ níran ni. Ẹ la ojú ẹ wo bí mo ní ìdánilójú ẹnu mi sì gbà láti sọ gbangba wípé ogun tí ènìyàn bá gbé lọ ṣọ́ọ̀ṣì, ó lọ ṣọ́ọ̀ṣì kínní, ó lọ ṣọ́ọ̀ṣì kejì, ogun yẹn ò ṣẹ, ọ̀dọ̀ àwọn pásítọ̀ ogun yẹn ò ṣẹ, ọ̀dọ̀ wòlíì ogun yẹn ò ṣẹ, débi wípé o ti wá sọ́dọ̀ orin tí wọ́n náà ń sọ pé kò síbi tí mi tí lógun yẹn ò ṣẹ, mo ti lọ káàkiri, mo ti lọ sọ́dọ̀ àwọn church. In tó ṣẹlẹ̀ ní wípé nǹkan kan wà nínú ayé rẹ̀, kì í ṣe àwọn church yẹn kọ́ ló ní problem, àwọn wòlíì yẹn kọ́ ló ní problem, ìwọ ló ní problem. Nǹkan kan ràngì nínú ayé ẹ̀ tó ti correct. Mi mọ̀ bóyá ẹ get nǹkan tí mo ń sọ yìí. Tí o bá correct tó yẹ kó correct nínú ayé ẹ, láì rí wòlíì, láì rí pastor, wàá gbàdúrà ogun ayé ẹ dẹ̀ máa ṣẹ́. Hello? Mi mọ̀ bóyá ẹ get nǹkan tí mo ń sọ yìí. Náà ẹ gbọ́ ilé, tí ẹ̀mí ìyè Ọlọ́run tó bá wà nínú ẹ, ẹ̀mí ìyè Ọlọ́run yẹn, ó máa lé àwọn ọ̀tá ajẹnirun sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n níwọ̀n gbà tí kò bá ti sí ẹ̀mí ìyè Ọlọ́run nínú ayé rẹ̀, òkú ni ẹ́ náà. Ẹyẹ igúnnugún máa wá báyìí náà. Ṣé ẹ̀yin rí ẹyẹ igúnnugún kó mọ jẹ alààyè rí? Ẹyẹ igúnnugún ò kí ń jẹ alààyè, èèwọ̀ ni. Ṣùgbọ́n ẹyẹ igúnnugún wọ́n máa rábàbà lọ́dọ̀ ẹni tó ti fẹ́ kú. Tó bá ti kú tán tí kò ní ẹ̀mí nínú mọ́, ẹyẹ igúnnugún máa bò ó. Òun ni Jésù ṣe sọ wípé ibi tí òkú bá gbé wà, ibẹ̀ ni àwọn ẹyẹ igúnnugún, àwọn ẹyẹ idì, ibẹ̀ ni wọ́n ń péjọpọ̀ sí. Náà, èmi tèmi jẹ́ alààyè tí mo wà láyé, tí mo tún wà láàyè nínú Kristi, àwọn ẹ̀mí òkùnkùn wọn lè wá máa harass mi. Ó ní bí ọ̀nà ènìyàn bá wu Ọlọ́run, á mú kó máa gbé láàrin àwọn ọ̀tá ẹ̀ láì léwu sà. Á mú kó máa gbé láàrin àwọn ọ̀tá ẹ̀ láì léwu. Ẹ gbọ́ ilé yìí. Amen. Mo gbàgbọ́ dáadáa páwọn ẹ̀mí òkùnkùn wà. Mo gbàgbọ́ dáadáa pé ayé wà. Mo gbàgbọ́ dáadáa pé àjẹ́ wà tí wọ́n dẹ̀ ń ṣèyàn. Ẹ tún gbọ́ ilé yìí. Èmi gbàgbọ́ wípé èṣù lágbára. Mo gbàgbọ́ wípé àwọn àjẹ́ ní agbára. Èmi gbàgbọ́ wípé àwọn emèrè ní agbára. Èmi gbàgbọ́ pé agbára ń bẹ nínú ògùn. Èmi gbàgbọ́ pé àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n ní agbára. Ẹ mọ̀ tó jẹ́ ń gbàgbọ́ torí pé Bíbélì sọ bẹ́ẹ̀. Ẹ lọ wá nú Bíbélì. Ẹ lè rí ibì kan nínú Bíbélì tó ti sọ wípé èṣù ò lágbára. Ẹni tó bá rí ibẹ̀ ẹyọ kan nínú Báíbù tó sọ pé èṣù ò lágbára, kẹ́ni náà jẹ́ mọ̀. Ẹ lè rí inú Báíbù láíláí. Bíbélì ò sọ níbi kankan pé èṣù ò lágbára. Èṣù ní agbára dáadáa, but agbára tí èṣù ní, ó ní lórí àwọn erùpẹ̀, àwọn òkú nínú ibojì, àwọn alààyè láàrin òkú, àwọn tí kò ní Kristi, tí ẹ̀ṣẹ̀ ti sọ wọ́n di òkú, tí wọ́n ti di erùpẹ̀, tí a sì ti fi wọ́n fún oúnjẹ fún Sátánì gẹ́gẹ́ bí erùpẹ̀. Ta ló gẹ́ẹ̀tì kan tí mo ń sọ yìí? So, tí àwa ta ti di àtúnbí, tí a ti ní ẹ̀mí Kristi, tí a ti kún fún ẹ̀mí mímọ́, tí àwa bá ti ń sọ wípé Sátánì ò lágbára, kì í ṣe pé a sọ pé kò lágbára lórí ìwọ ẹlẹ́ṣẹ̀ o. Oh my God. Amen. Tèmi bá bọ́ síta tí mo sọ pé Sátánì ò lágbára, Sátánì ò lágbára, Sátánì ò lágbára, ìwọ ẹlẹ́ṣẹ̀ tó dà tún bímọ bá wọn sọ bẹ́ẹ̀, wọ́n ṣì ọ́ léṣe. Kò gbà á lẹ́nu ẹ, ẹnu ẹ ò gbà láti sọ bẹ́ẹ̀ torí pé òkú ni ẹ́. Àwa tí a jẹ́ alààyè nínú Kristi, tí a ti gba Kristi Jésù ní Olúwa, tí ẹ̀mí Kristi ti wọnú wa, tí ìyè rẹ̀ ti wọnú wa, tí a ti di alààyè ọkàn nínú Kristi Jésù, àwa nìkan la lè fi ìgboyà àti ìdánilójú sọ wípé asán ni agbára òkùnkùn. Kí dẹ̀ ló fà á? Ẹni tó ń gbé inú wa ojú, ta ló dẹ̀ ń gbé inú wa? Jésù Kristi, ìrètí ògo, àbí? Ó ní ó ń gbé inú wa. Náà, tí Kristi Jésù ò bá gbénú ẹ, òkú ni ẹ́. Ronú sí nísìn, ó wà ń bí, ó ń gbọ́ mẹ́sẹ́jì
lóòótọ́ o wá fún deliverance, lóòótọ́ o wá fún prayer, lóòótọ́ o wá fún healing, lóòótọ́ ló wá fún ìṣẹ́gun, tí o bá kọ́kọ́ gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé. In fact, tá bá gbàdúrà fún ẹ, àwọn ẹ̀mí èṣù tó ń jà ológun tán bá sún sẹ́yìn díẹ̀ nítorí tiwa, tí wọ́n bá kúrò lọ́dọ̀ wa tó bá padà sínú ilé ẹ, táwa ò sì bẹ́ẹ̀ gbélé, wọ́n padà wá bá ẹ ní ìlọ́po ìlọ́po, wọ́n wá jẹ ọ́ níyà ju tàtẹ̀yìnwá lọ. Wòlíì tó máa gbowó lọ́wọ́ yín ò ní sọ ilé yìí fún yín. Pásítọ̀ tó máa ta òróró fún yín, òróró mírèkù àti wonder water, kò ní sọ ilé yìí fún yín, torí tó bá ní pé kẹ́ dà tún bí, tógun ayé yín bá ṣẹ́ tán, kò ní ròyìn yín rẹ jẹ mọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá dà tún bí, tó gbàdúrà fún yín tẹ́mi èṣù yẹn sún sẹ́yìn díẹ̀, tó tún padà wá ẹ̀ tún wá òróró mi. Àbí? So tẹ́ bá dẹ̀ ń wò, ẹ rí wípé ẹni tí ó gbọ́n kò ní fẹ́ kẹ́ni tó gọ̀ gbọ́n, torí tí ẹni tó gọ̀ bá gbọ́n, ẹni tó gbọ́n ò ní rí tú jẹ mọ́. Àwa ò ní nǹkan kan tá fẹ́ béèrè lọ́wọ́ yín, àwa ò ní nǹkan kan tá fẹ́ gbà lọ́wọ́ anybody. Ohunkóhun tí anybody bá fún wa, tọ́lọ́run bá ní ká gbà, ó tẹ́ wa lọ́rùn. Ohunkóhun tọ́lọ́run bá fún wa, ó tẹ́ wa lọ́rùn. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn, ó ní èrè níwájú Ọlọ́run, èrè ńlá sì ni. Amen. So tó bá ti di àtúnbí, tètè lọ di àtúnbí lẹ́nìí. Sórí mi sọ pé kó máa wá chọ́ọ̀chì o lè máa wá chọ́ọ̀chì láì tí ìdàtúnbí o. Àwọn òkú pọ̀ nínú chọ́ọ̀chì o. Àwọn òkú wọ́n pọ̀ nínú chọ́ọ̀chì. Àìmọye àwọn òkú nínú workers, àìmọye àwọn òkú ní orí pẹpẹ, tó yẹ pé wọn ò kí ń ṣe alààyè nínú Kristi, wọ́n kàn ti dájọ́ lẹ̀ ni, wọn ò di àtúnbí, wọ́n sì ti ọ̀dé ni wọn ní pastor. Ìmí ti lọ ọ̀dé ni ààrẹ, ìmí ti lọ fún rẹ̀ ní doctorate, honorary doctor, ó ti lọ gba doctorate, tó ń tan rẹ̀ jẹ́, tó gbé orúkọ ńlá, tó ń pè rẹ̀ lápọ́stù kiri, tó ń rìn kiri, tó ń ṣẹnu blabla, tó ń pa àwọn èèyàn jẹ. But still náà Sátánì mọ̀ pé ẹran òun ni. Ìdí tẹ́ṣù ò ṣe tí ìpa pásítọ̀ mi, òun ni pé ó mọ̀ yí pé ìkáwọ́ òun ló wà, òun náà ló ń ṣiṣẹ́ fún, kò ṣiṣẹ́ fọ́lọ́run. So tó bá ṣiṣẹ́ fún òun tán lòun ó tó pa jẹ, ṣùgbọ́n nísìnyí òun ò ní tí ìpa, tó ṣe wúlò fóun. Ìntẹ́lòmí ò ṣe tí ìkú nìyí. Tó bá wá yá ẹ̀kẹ́ ìrédé kan ní ó lọ bìkan wọ́n ta lọ́fà, wá ìtàn ṣe rí ẹta lọ́fà. Amen. Ó ní ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Àbí? Ó ní burúkú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àjàkálẹ̀ àrùn kan kì yóò súnmọ́ ilé rẹ. Ó ní òun yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ, wọ́n gbé ọ sí ọwọ́ wọn kí wọ́n má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Psalm 34 sọ pé áńgẹ́lì Olúwa yí àwọn tó bẹ̀rù ẹ̀ ká. Àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run mọ bó ṣe ń pa wọ́n mọ́. So ìwọ tó bá ti di àtúnbí, òkú sì ni ọ. Ṣùgbọ́n ẹ̀mí Kristi lè sọ ẹ́ di alààyè. Tí o bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, ó sì lè di alààyè. Amen. Ẹ jẹ́ n fi bẹ̀rẹ̀ wá nínú, ẹ jẹ́ n fi kíní kan wá. Romans. Tá bá ti ka bẹ̀yẹn tán, a wá lọ sí ìpele tó parí. Romans chapter 8. Verse 9 and ẹ jẹ́ ká wo verse 9 and 10. Ẹ máa gbọ́ o. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara, ẹ̀yin wo, ẹ̀yin tẹ́ ti dàtúnbí. Bí kò ṣe nínú ti ẹ̀mí, bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. Bí Kristi bá sì wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè. Ẹ̀mí jẹ́ kí ni o? Ìyè nínú òdodo. Then ẹ jẹ́ n fún yín ní Bible kan sí. John chapter 5. Oh my God. Mo like ẹsẹ̀ Bíbélì gan. Amen. Verse 24. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, Jésù ló ń sọ̀rọ̀ ńbẹ̀ o, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Kí ni ẹni náà ní? Ẹni tó bá gba Kristi Jésù, kí lẹni náà ní? Ìyè tí kò ní pẹ̀kun. Ìyè yẹn ni wọ́n ń pè ní life. Amen. Now
Ìyè yẹn ni kò sí nínú àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n fi wà lifeless. Hello sir. Ẹni tó ti ní Kristi Jésù, ó ti ní ìyè àìnípẹ̀kun, ẹni yẹn ti wà alive. Alive in Christ. Ẹni tí kò ní Jésù, ó sì wà nínú ẹ̀ṣẹ̀, kò ní ìyè, irú ẹni bẹ́ẹ̀ ó wà lifeless. Kò ní ìyè. So, ẹni tí ó bá gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun, òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ síbo. Ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. So, orí ọ̀fẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ pàdánù nìyẹn nítorí pé wọn ò ní Kristi. Ẹlòmíì rò pé kéèyàn máa wá sí chọ́ọ̀chì kó máa ṣe òṣìṣẹ́ nínú ilé Ọlọ́run, òun ni bíbọ́ nìgì. No! O gbọ́dọ̀ fi ayé rẹ fún Jésù, kó jọ̀wọ́ gbogbo ìṣàkóso ayé rẹ fún Jésù Kristi, kí ìyè kó lè wọnú ẹ. Tí ìyè ò bá tí wọnú ẹ, àmì nìyẹn pé ò tí ní Kristi. Tí ìyè ò bá sì sí nínú ẹ, òkú ni ọ́. Tó bá dẹ̀ jẹ́ òkú, àwọn ẹyẹ igúnnugún ayé á jẹ ọ́. Oh my God. Ta ló gbọ́ nǹkan tí mo sọ? Náà, oríṣi òkú kẹta, mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ìyẹn náà, torí another message entirely nìyẹn. Ó ní òkú ayérayé. Òkú kí ni mo pè é? Àwọn òkú ayérayé. Mọ̀ bí tẹ́mi ti rí ni nínú Revelation mọ̀ ni. Revelation chapter 20. Revelation chapter 20. Now, ẹ máa wo ohun tí verse 10 kọ́kọ́ sọ o. Revelation 20:10. A sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuru, níbi tí ẹranko àti wòlíì èké ní gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láí àti láíláí. Títí ìgbà wo ni wọ́n máa dá wọn lóró nínú iná? So ibẹ̀ ni mo ti rí ikú, àwọn òkú ayérayé. Àwọn òkú ayérayé ni àwọn tí ó kúkú ara tán. Àwọn òkú ayérayé ni àwọn tó kú ikú ẹ̀mí tán, tí wọ́n kú ikú ara náà. Tí èèyàn bá kúkú ẹ̀mí, tí inú ipò òkú ẹ̀mí yẹn tó bá tún wá kúkú ara níbẹ̀, ó di dandan ó máa kúkú ayérayé. Tí ènìyàn bá ní ẹ̀mí Kristi, tó ní ẹ̀mí Kristi, ó ti yè nìyẹn, ó ti tinú ikú bọ́ sí ìyè. Bí ó bá ti ẹ̀kú físíkálì, síbẹ̀síbẹ̀ yóò yè. Ọ̀rọ̀ tí Jésù sọ yẹn kò yẹ lòmíì. Wọ́n ní ọ̀sọ̀ pé tó bá gbà mí gbọ́ kì yóò kú, tó bá dẹ̀ kú yóò yè. Irú àṣewò ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ẹni tó bá gba Jésù Kristi gbọ́ kò ní kú ikú ayérayé mọ́. Tó bá ti ẹ̀kú ikú físíkà, síbẹ̀síbẹ̀ ó máa yè ní ayérayé. Ṣé kí ni yẹn ti yé wa? Ẹnikẹ́ni tí ó bá gba Jésù Kristi gbọ́ kò ní kú ikú ayérayé. Bí ó bá ti ẹ̀kú ikú físíkà, síbẹ̀síbẹ̀ yóò yè ní ayérayé. Ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn. Torí pé kìí ṣe oríṣi ikú kan ló wà. Ṣùgbọ́n ẹlòmíì ò mọ̀ pé ikú pé oríṣiríṣi, òun làwọn nǹkan míì wà tí ò ṣe yé wa nínú Báíbù. So ikú ayérayé, ẹ tún wo verse 14. Ibi ta kàyé náà, ẹ wo verse 14. A wo verse 14 and 15. Àti ikú àti ipò òkú ni a ó sọ sínú adágún iná. Ẹ lọ ojú ẹ wo bí. Ẹlòmíì á rò pé ikú àti ipò òkú tún ṣe lẹ́wọ̀ wà nínú adágún iná. Ikú ẹ̀mí ni. Áńgẹ́lì òkùnkùn kan ni. Ọ̀tá dẹ̀ ló jẹ́ fún wa. Òun ni Bíbélì ṣe sọ wípé ikú sì ni ọ̀tá ìkẹyìn tí a ó ṣẹ́gun. Ó wá ń bèèrè lọ́wọ́ ikú torí pé ẹ̀mí ni, ó dẹ̀ gbọ́ràn. Ikú oró rẹ̀ dà. Isà òkú náà gbọ́ràn. Isà òkú ìṣẹ́gun rẹ̀ dà. So àwọn méjèèjì àti ikú àti isà òkú, a wọ́ wọn lọ sínú adágún, inú adágún iná tí ń jò. Ìyẹn nígbàtí a bá ti wá wọ́ ikú tó ń pààyàn àti isà òkú tó ń gbé wọn mì, tá bá ti wọ́ wọn lọ sínú adágún náà láíláí, ikú wo ló wá fẹ́ pa anybody mọ́? Ẹnìkankan ò lè kú mọ́, ìdálóró ayérayé ló kù. Òun ni mo fi ń sọ pé àwọn òkú ayérayé. Ṣé àgbẹ̀ tó bá yẹ pé téèyàn bá ti kú kò mọ ibi tó wà mọ́, ṣáà pé ó ti ẹ̀yí sí. Ṣùgbọ́n ẹni tó bá kúkú ayérayé, irú ẹni bẹ́ẹ̀ ó ti tán fún nìyẹn. Bó ṣe máa jóró lọ títí ayérayé nìyẹn. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo verse 15. Bí a bá sì rí ẹnikẹ́ni
tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Inú ìwé kíni? Ṣé rí ẹgbọ́ ilé yìí? Ìwé ìyè rèé o. Amen. Ìtumọ̀ ìwé ìyè rèé. Ṣé ẹ bá sẹ́gbẹ́ tó bá ti gba Jésù, ẹ̀mí ìyè ti wọnú ẹ̀. Àbí? Ṣé rí ìgbà tí ẹ̀mí ìyè bá ti wọnú ẹ̀, ó ti gba fọ́ọ̀mù, ó ti rẹ́gísítà nìyẹn. So àwa kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè. Oh my God. Mi mọ̀ bóyá kíní yẹn yé wa. Ìwé ìyè ni ìwé àwọn alààyè. Ẹnikẹ́ni tó wà láyé tí ò ní Kristi Jésù, òkú ni tó ń rìn kiri, orúkọ rẹ̀ ò sí nínú ìwé àwọn alààyè lọ́dọ̀ Ọlọ́run. Ta ló gbọ́n tí mò ń sọ yìí? Ẹnikẹ́ni tó jẹ́ àtúnbí nìkan ṣoṣo ni ó jẹ́ alààyè lójú Ọlọ́run. Irú àwọn yẹn nìkan ṣoṣo sì ni orúkọ wọn wà nínú ìwé àwọn alààyè. Ṣé kíní yẹn ti yé wa? So tó bá di ọjọ́ ìdájọ́ ìkẹyìn, àwọn ọmọ wò pé àwọn wo lálààyè? Tó bá láàyè nìkan ló máa wọ jọba ọ̀run. Alààyè nìkan ló máa bá Jésù jọba. Àwọn alààyè yẹn làwọn tó ní ẹ̀mí Jésù. Àwọn tó ní ẹ̀mí Jésù nìkan ló máa bá Jésù wọnú ògo ayérayé. Àwa ni ó dá, ẹ jẹ́ ká wá máàkì rẹ́gísítà. Àwọn wo ló wà nínú ìwé alààyè tí wọn ò kì í ṣòkú? Àwọn yẹn ẹ jẹ́ kí wọ́n wọlé ológo. Tí a bá wá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé àwọn alààyè, kì í ṣalààyè nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé òkú ni, òkú ò dẹ̀ wúlò fọ́lọ́run mọ́, àbí? Èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọ̀nú erùpẹ̀ ilẹ̀, kó lè yìn ọ́ lógo bàbá mímọ́. Nípa bẹ́ẹ̀, torí pé wọn ò wúlò fọ́lọ́run mọ́, wọn ò wúlò fara wọn mọ́, wọn ò wúlò fún nǹkan kan mọ́, wọn á pa wọn run sínú iná ayérayé. Àwọn yẹn ni àwọn òkú ayérayé. Now, Revelation chapter 21 verse 8. Ṣùgbọ́n àwọn ojo àti àwọn aláìgbàgbọ́ àti àwọn ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí í ṣe ikú kejì. Ṣó wá dáko kúkú kejì? Ẹ wá gbọ́ ilé yìí. Náà àwọn òkú la sọ̀rọ̀ wọn yẹn. Ká tó wá lọ gbàdúrà, ẹ jẹ́ ká tún wá gbọ́ yìí. Ṣé pé a ti ẹ̀ gbọ́ wípé ẹni tí kò bá ní Jésù kò ní ẹ̀mí ìyè, òkú ni, àbí? Dẹ̀ erùpẹ̀ ni, oúnjẹ ìṣùdẹ ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? A ti ẹ̀ gbọ́ tàwọn yẹn. Ẹ dúró ná, nǹkan kan wá wà tẹ́mi tún wá rí tí mo pè ní àwọn alààyè láàrin òkú. Amen. Ibẹ̀ yẹn gan òun ló kan àwa tá jẹ́ born again. Torí ó ṣeé ṣe kí ènìyàn ti ní ẹ̀mí ìyè Ọlọ́run náà, kó ti ní Kristi Jésù, kó ti gba Jésù Kristi gbọ́, síbẹ̀síbẹ̀ tí ò bá ṣọ́ra ó lè wà láàrin àwọn òkú. Alààyè ni o, ṣùgbọ́n máa wà láàrin àwọn òkú. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ gbọ́ àṣírí ìjìnlẹ̀. Níbi eléyìí ni mo ti fẹ́ sáré sọ ìdí táwọn ọmọ Ọlọ́run náà, torí ẹlòmíì ó sọ pé ókè síbẹ̀ ṣé bí mo ti di born again, mo ń gbégbé ayé wà mímọ́, ogun sì tún ń jà mí, ẹ jẹ́ n tú àṣírí ẹ̀ fún wa. Oh my God. Ṣé fẹ́ gbọ́? Ẹ jẹ́ a sáré wò, ó wà nínú Bible. Amen. Now, ẹ jẹ́ ká wo Luke chapter 24 verse 5. Luke 24:5. Oh my God. Ṣé kíní ń yé wa? Okay. 24 verse 5. Ẹ máa gbọ́ o. Ẹ ti ṣí Luke 24:5. Nígbà tí ẹ̀rù ń bà wọ́n, tí wọ́n sì dojú bolẹ̀, àwọn áńgẹ́lì náà bi wọ́n pé, èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin òkú? Amen. Kí ló tó fi ń wá alààyè láàrin àwọn òkú? Àwọn náà tí wọ́n yé wọn, ẹ̀fẹ́ pé wà kú wà láwọn nǹkan. Wọ́n mọ̀ yí pé ọ̀rọ̀ kátikàti ló ṣẹlẹ̀ tàbí bọ́kà nínú ọká. Ọká kìí jọkà, ṣùgbọ́n ohun tó jọkà lọ́ká ń jẹ. Nígbàtà lanú ọká, tàwa bọ́kà, ṣọ́ká ń jọkà ni. Ọká kìí jọkà. Kí la wá ṣe sí tí a ṣe bá ọkà nínú ọká?
àwọn olóye wa mọ̀ wípé lóòótọ́ ni ọká kì í jọkà, ṣùgbọ́n tí ọká bá jẹun tó ń jọkà ó di dandan ká bọ́kà nínú ọká. Ta ló gbọ́? Lóòótọ́ ni ọká kì í jọkà, ṣùgbọ́n tí ọká bá jẹun tó ń jọkà ó di dandan ká bọ́kà nínú ọká. Lóòótọ́ alààyè kì í sí láàrin àwọn òkú, alààyè kì í sí níbojì, ṣùgbọ́n bí alààyè kò bá mọ ohun tó yẹ kó mọ̀, tí kò bá ṣe ohun tó yẹ kó ṣe, tí kò bá dúró níbi tó yẹ kó dúró sí, alààyè máa sọ́fà láàrin àwọn òkú. Oúnjẹ ọmọ ni deliverance, oúnjẹ ọmọ ni healing, oúnjẹ ọmọ ni òmìnira nínú Kristi Jésù, nítorí pé ibi tí ẹ̀mí Ọlọ́run bá wà, òmìnira wà níbẹ̀. Àbí? Níwájú Ọlọ́run alààyè, ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ló wà níbẹ̀. Ṣùgbọ́n tí ọmọ Ọlọ́run ò bá ṣọ́ra, ọmọ Ọlọ́run lè wà nínú ìdè èṣù. Náà, tí ẹ bá wá padà sínú ìsíkẹ́ 37 tá ti kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣe rántí? Òun ló ṣe wá ń sọ fún àwọn alààyè láti bára wọn ní àárín ibojì òkú pé, ó dá èmi ó ṣíbojì yín gbà náà. Torí ẹ̀ kò yẹ kẹ́ wà ń bí alààyè lẹ́yìn, kò yẹ kẹ́ máa wà ní àárín àwọn òkú. Alààyè ní kò yẹ kẹ́ wà níbojì. Èmi ó ṣíbojì yín, èmi ó fi ẹ̀mí sínú yín, èmi ó mú yín jáde kúrò nínú ibojì, èmi ó mú yín lọ sí ibi tó yẹ kẹ́ wà gangan. Ẹ̀yin kan wà ń bí, ọmọ Ọlọ́run ni yín, ẹ̀ ń jìyà tí ò yẹ kẹ́ jẹ, ẹ̀mí Ọlọ́run á tú yín sílẹ̀ pẹ̀lú. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn, tí a bá ń sọ nípa àwọn alààyè láàrin òkú, ẹ gbọ́ oríṣi mẹ́ta ni alààyè láàrin òkú pín sí. Ẹ sáré gbọ́ ẹ̀ẹ́dẹ̀kọ́ ẹsẹ̀ Bíbélì tó wà ń bẹ̀lẹ̀, mo lè mọ́ kà má kàn fẹnu ṣàlàyé ẹ̀ torí time, mo ní 5 minutes more. Àwọn alààyè láàrin òkú mẹ́ta ni wọ́n pín sí. Number 1, àwọn alààyè tí kò ì tí ì rí tú sílẹ̀. Àwọn alààyè tí ò tí ì ṣe kíni sà. Now, tí ẹ bá kọ John chapter 11. John chapter 11, verse 43 to 44. Ẹ kàn kọ́lẹ̀, ẹ jẹ́ n ṣàlàyé tó wà ń bẹ̀ fún wa. Ẹ máa gbọ́ o. Jésù sì kígbe ní ohùn rara sí Lásárù. Lásárù! Jáde wá! Àbí? Now, Bíbélì sọ wípé ẹni tí ó ti kú. John 11, 43 to 44. Lásárù jáde wá. Bíbélì ní pé ẹni náà tí ó ti kú, ó sì ṣe kíni? Ó jáde wá. A fi gèlè òkú dì í, àbí? Lójú, lọ́wọ́ àti ní ẹsẹ̀. Náà, ó ti jíǹde àbí kò jíǹde? Ó ti dálàyè àbí kò dálàyè? Tí Jésù bá dákẹ́, tí ò bá ṣiṣẹ́ ìtúsílẹ̀, ó máa wà láláàyè náà, ṣùgbọ́n kò ní òmìnira. Kí ni iṣẹ́ tí Jésù wá ṣe? Oh my God, kí ló wí? Kí ló wí? Ó ní ẹ tú sílẹ̀, ẹ jẹ́ kó máa lọ. Ṣé bó ti dálàyè? Ṣé bó ti jáde kúrò níbojì? Ṣé bí kìí ṣe òkú mọ́? Kí ló dé tẹ́ ṣe fi gèlè òkú dì lójú? Kí ló dé tẹ́ ṣe fi gèlè òkú dì lọ́wọ́? Kí ló dé tẹ́ ṣe fi gèlè òkú dì lẹ́sẹ̀? Ojú yẹn lẹ jẹ́ kó rìnà rọ̀ kan tí rẹ bá ń bọ̀. Ọwọ́ ẹ̀ tẹ́ ti dè, ẹ jẹ́ kó láṣeyọrí pẹ̀lú ọwọ́ yẹn mọ́. Ẹsẹ̀ tẹ́ fi gèlè òkú dè, ẹ jẹ́ kó rìn lọ sí ilẹ̀ ìmúṣẹ ìlérí ẹ̀. Ó kàn rìnrìn àjò aginjù kiri, alààyè sí ni, ẹ tú sílẹ̀. Òun làánú àwọn ẹlòmíín ṣe ń ṣe mí. Wọ́n á ní tẹ́yàn bá ti di bọ́nìgè kò nílò deliverance. Are you serious? O lè jẹ́ ọmọ Ọlọ́run síbẹ̀síbẹ̀ kí wọ́n dè ojú ẹ̀. O lè jẹ́ ọmọ Ọlọ́run kí ọwọ́ ẹ wà nínú ìgbèkùn. O lè jẹ́ ọmọ Ọlọ́run kí ẹsẹ̀ wà nínú ìdè. Wọ́n ti Lásárù tí ó ti ní ìyè, ó ti di bọ́nìgè nìyẹn. Bọ̀ gèlè òkú wà lójú ẹ̀ tí wọ́n fi dì. Ó wà lọ́wọ́ ẹ̀, ó wà lẹ́sẹ̀ ẹ̀. Ẹ tú sílẹ̀. Ibi tí deliverance ti wọlé nìyẹn. Ibi tí àwọn ọmọ Ọlọ́run náà ti nílò deliverance nìyẹn sà. Ọmọ Ọlọ́run, ẹ tún gbọ́ eléyìí. Náà, oríṣi kejì ni àwọn ọmọ Ọlọ́run nínú ìdè èṣù. Tí ẹ bá ka Luke chapter 13, ẹ kọ́lẹ̀. Luke chapter 13,
verse 10 to 16. Luke 13 verse 10 to 16. Bíbélì sọ pé bí Jésù ti ń teach nínú synagogue, bẹ́ẹ̀ ni ó rí obìnrin kan níbẹ̀, ẹni tí àwọn ẹ̀mí èṣù dè. Ṣáà wò ó láti ọdún 18 yìí wá, ẹni tí Sátánì ti dè láti ọdún 18 yìí wá. Ẹ wo bí irú ọmọ Ábúráhámù ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Irú ọmọ Ábúráhámù ni. Ẹ mọ̀ túmọ̀ irú ọmọ Ábúráhámù? Irú ọmọ Ábúráhámù ni àwọn olódodo tó lẹ́tọ̀ọ́ sí ọkàn àyà Ábúráhámù, tó sin Ọlọ́run Ábúráhámù, tó lẹ́tọ̀ọ́ láti wọ ibi tí paradíṣe níbi tí Ábúráhámù wà. Ṣùgbọ́n Sátánì wá mú, ó fi sínú ìdè ọdún kìíní, ó fi sínú ìdè ọdún kejì, títí di ọdún 18. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìkan tá à ń sọ nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ wà ń bì, tó mọ̀ pé ó ti di àtúnbí ní tòótọ́, ṣùgbọ́n tí Sátánì fi ọ́ sínú ìdè, ẹ̀mí máa tú ọ sílẹ̀ ń bí. Gbọ́ ilé yìí, sórí ìwọ tó jẹ́ born again, o kàn gbọ́dọ̀ realize wípé o ò lẹ́tọ̀ọ́ àti síbi tó wà yẹn. Àṣà tó yẹ kó máa fò lókè, tí òun àti àwọn òròmọdìyẹ bá ń telẹ̀ jẹ, yẹ́sà, ayé ẹ̀kọ́ ló wà. Ó kàn dùn nípa ẹ ti sùn. Ọ̀pọ̀lọpọ̀ yín, ó yẹ kí ẹ máa wà ní ààfin, ẹ sì wà ní ẹ̀ǹkùlé níbi tí ẹ ti ń telẹ̀ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ yín tó yẹ kí orí yín wà ní orí àpésìn, ẹ sì wà ní orí àmúsìn níbi tó ti ń ṣe yẹ́sà fún ẹrú àwọn ìránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ti yẹ kí ẹ wà ní ilé ọkọ yín, kí a gbé adé ògo lé yín lórí nílé ọkọ yín, ẹ sì wà nílé bàbá yín níbi tí wọ́n ti ń fi gbá gún yín lórí. Tí àwọn ọmọ àbígbẹ̀yìn yín tí wọ́n ti ń pè yín láǹtì. Ayé ẹ̀kọ́ ló yẹ kó, ayé ẹ̀kọ́ ló wà. Ó dẹ̀ jẹ́ born again, ó dẹ̀ ń gbàdúrà, ó dẹ̀ di àtúnbí, ó gbégbé ayé ẹ̀ṣẹ̀. Ó yẹ kó mọ̀ wípé alààyè ni ọ́, kò yẹ kó sí níbi àárín àwọn òkú tó wà yẹn. Ó wà ń bíbẹ̀ yẹn, ó ń sàn dá mẹ́wàá, ó ń san owó ọrẹ, ó ń ṣèfífúnni, ó ń gbàdúrà, ó ń gbààwẹ̀, ó ń ṣèṣó. Síbẹ̀síbẹ̀ ogun kòkákòká, ogun kòsíkòsí, ogun kòtókòtó, ìráre, ìráhùn, ìrágó, àkàntì, àbàtì, àtẹ̀tì, àmútì, àṣetì, àkàntì. Òun ló ń yọ ayé rẹ lẹ́nu, ó dẹ̀ dákẹ́ síbẹ̀. Ó ní búburú kan wà tí mo rí lábẹ́ ọ̀run. Búburú kan wà tí mo rí lábẹ́ ọ̀run. Èyí tí ó sì wọ́pọ̀ láàrin àwọn ọmọ aládé. Mo rí àwọn ọmọ ọlọ́lá, wọ́n ń fi ẹsẹ̀ rìn kiri, àwọn ọmọ ẹrú, wọ́n wá ń rìn lórí ẹṣin ògo. Gbọ́ mi, agbára wo ló sọ ọ́ di alárìnkiri ayé tí àwọn ọmọ ẹrú wá ń yẹ ògo rẹ lò? Àrá kó sọ́pa ogun. Ìpele kẹta, àwọn alààyè láàrin àwọn òkú, ó ní àwọn Kìrìsìtẹ́nì tí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹran ara fi sínú ìgbèkùn. Kò lè yẹ kó rí bẹ́ẹ̀. Galatians chapter 5 verse 16 to 17. Galatians 5 16 to 17. Ó ní ẹran ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí. Ẹ̀mí náà ń lòdì sí ẹ̀mí, sí ẹran ara, kí ẹ̀yin má bàa lè ṣe ohun tí ẹ fẹ́ ṣe. Oh my God. Ìgbèkùn ẹran ara nìyẹn o. Àbí? Galatians 5 16 to 17. Ẹ̀yin fẹ́ ṣe nǹkan tó wù yín, ṣùgbọ́n ẹran ara ti fi yín sínú ìgbèkùn. Ẹ lè ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Ṣé wá rántí Romans chapter 7. Romans chapter 7 verse 14 to 24. Romans 7 14 to 24. Romans 7 14 to 24. Amen. Ó sọ níbẹ̀, ó ní ohun rere tí èmi ń fẹ́ ṣe mi ò rí ṣe. Oh my God. Ṣùgbọ́n búburú tí kò wù mí, òun ló ń wá sí mi lọ́dọ̀. Ẹ̀yin imagine èèyàn tó pèrè ẹ̀ ní ọmọ Ọlọ́run, tó fẹ́ràn Jésù Kristi, tó lóun ti di àtúnbí, síbẹ̀síbẹ̀ ẹ̀mí yẹn ṣì wà nínú ẹ̀. Ẹ̀mí ìbínú alákọ̀gbátúgbáká. A sunkún, Olúwa mi ò fẹ́ bínú yìí mọ́. Ó ti lé olóore kúrò lọ́dọ̀ mi. Ó ti sọ mí di olórí burúkú kalẹ̀. Mi ò rí ọjà tà mọ́. Àwọn tó yẹ oníbàárà mi, gbogbo wọn ti mú mi bínú, mo ti fọ̀rọ̀ ẹnu mi lé wọn lọ. Olúwa ṣàánú mi. Síbẹ̀síbẹ̀, a tún bá rẹ̀ nínú ẹ̀mí ìbínú yìí. Ẹwẹ́ ń tó pé rẹ̀ ní born again, tó ń wúlò, ẹlòmíì gan ti di evangelist, tó dẹ̀ fẹ́ràn Ọlọ́run, tó fẹ́ dọ́run. Síbẹ̀síbẹ̀, ẹ̀mí àgbèrè yẹn wà nínú ẹ. Ẹ̀mí àgbèrè yẹn, ó ti gbàdúrà, ìwọ Ọlọ́run tí bá tún ti ṣàgbèrè, ìjọ náà ní kí n kú, ìjọ náà ní kí ara sẹ́pa mi, ìjọ náà ní kí n sùn kí n má jí mọ́. Síbẹ̀síbẹ̀, ó sùn, ó jí, ó tún lọ ṣàgbèrè yẹn. Ó sọ pé òun ò ṣèfẹ́kúfẹ̀ẹ́ yẹn mọ́, tó bá tún ti dé tó táìmù kan, ẹ̀mí èròkèrò yẹn á tún wá. Ẹ̀mí èròkèrò yẹn á tún wá. Tẹ́mi èròkèrò yẹn bá tún ti dé, á tún máa wòran ìfẹ́kúfẹ̀ẹ́.
ó lè máa wo pornography, kó máa wo fíìmù oníwòǹwò, kó máa wo àwòrán oníwòǹwò, kó máa wo oríṣiríṣi gbogbo nǹkan burúkú lórí íńtánẹ́ẹ̀tì. Tó bá tún yá a tún máa ṣèkúfẹ́kúfẹ́. Tó bá tún ṣe tán, ìwọ Ọlọ́run ṣàánú mi o, mo tún ti ṣe nǹkan tí ò yẹ kí n ṣe o, a tún sunkúnsunkún. Inú ìdè ló wà. Ó nílò deliverance. Àwọn nǹkan tó ń ṣe ọ́ tó fi ọ́ sínú ìgbèkùn, tó ń gba ògo lọ lọ́wọ́ rẹ, tí ò jẹ́ kó o lè ṣe ohun tó fẹ́ ṣe, tí ò jẹ́ kó dé ibi tó yẹ kó dé, Ọlọ́run á tú ọ sílẹ̀ lónìí. Ẹ ṣe àmì tẹ́mi lọ́rùn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ lónìí, ìwà bárakú. Ẹ rí ẹlòmíì, ògógóró ló máa mú, ọtí ló máa mú. Tó bá mu ọtí yẹn tán kò ní mọ ibi tó wà mọ́. Tójú ẹ̀ bá wá wálẹ̀ ní ó máa sunkún, ní ó máa sunkún. Ṣùgbọ́n tó bá tún ti yá, a tún padà lọ síbẹ̀. Inú ìdè ló wà. Inú ìdè èṣù ló wà. Ẹ rí ẹlòmíì dẹ̀rẹ́ títí ẹ̀, òun náà ní wípé kóbokòbo ni kó ṣàmọ̀ sọ. Kóbokòbo. Ẹ rí ẹlòmíì, olè jíjà ni wọ́n fi ṣe. Òun fún ara ẹ̀ tó bá jalè yẹn tán ni ó tún lọ jẹ́wọ́ pé mo tún ti jalè o. A tún mọ̀ sunkún. Òwú ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n agbára kan fi ọ́ sínú ìdè. Ó dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run. Gbogbo àwẹ̀ tán ní kó gbà ló gbà. Gbogbo àdúrà tán ní kó gbà ló gbà. Kí ló lè fà á? Nǹkan mẹ́ta. Number 1, àìmọ̀. Àìní ìmọ̀ ló lè jẹ́ kó ọmọ Ọlọ́run wà nínú ìdè. Àìní ìmọ̀. Kò sí bí ọmọ Ọlọ́run ṣe lè born again tó tí ò bá ní ìmọ̀. Ó ní àwọn ènìyàn mi ni wọ́n ń ṣèyàn èṣù, èèyàn mi ni wọ́n ń ṣèyàn ọ̀tá. Àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Psalm 38 verse 5. Psalm 38 verse 5. Ó ní ojú ọgbẹ́ mi ń rùn, ó sì ń bàjẹ́ nítorí ìwà òmùgọ̀ mi. Kìí ṣe torí àfiṣe ayé, kìí ṣe torí agbára ọ̀tá. Ọ̀tá ò lágbára lórí àwa Christian. Àjẹ́ ò lágbára lórí àwa Christian. Ìwọ Christian tó bá lájẹ́ ń ṣe ẹ́, ò gbádùn. Nínú kó jẹ́ pé ò born again tàbí pé tó yẹ pé àìnímọ̀ ń ṣe ọ́. Wọ́n lẹ́tọ̀ọ́. Tí o bá ṣíná fún àwọn àjẹ́ yẹn, wọ́n máa sá fún ọ. Ó ní ẹ kọjú ìjà sí èṣù, ó kọjú ìjà sí wọn, ó ń bẹ̀ wọ́n. Ẹ kọjú ìjà sí èṣù, ó kọjú ìjà sí wọn, bá wọn ṣàròyé. Wọ́n gbálàyé. Kọjú ìjà sí wọn ni. Ẹ̀ṣẹ̀ ló ní ká sá fún, èṣù ló ní ká kọjú ìjà sí. So tó o bá ní ìmọ̀, wàá mọ sá fáwọn tó yẹ kó mọ sá fún ọ. Nǹkan kejì, ó ní ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí a kò jẹ́wọ́. Ìwé Òwe 28:13. Ẹni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n tó bá jẹ́wọ́ tó bá kọ̀ sílẹ̀ ni yóò rí àánú gbà. Náà, ẹni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Ó túmọ̀ sí pé tó bá gbóúnjẹ fẹ́gbẹ́ kò ní gbà wo bọ̀. Ó túmọ̀ sí pé tó bá kẹsẹ̀ kò ní kẹsẹ̀ járí. Ó túmọ̀ sí pé tí ó bá wẹ̀ kò ní yán kànkàn. Ó túmọ̀ sí pé tí ó bá bẹ̀rẹ̀ kò ní ṣe yọrí. Ó túmọ̀ sí pé tó bá lù kò ní dún, tó bá pè kò ní dáhùn, tó bá sá kò ní jẹ́, tó bá wa kò ní rí. Náà, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ẹni tí bẹ́ẹ̀ sọ pé kì yóò ṣe rere, pásítọ̀ wo ló fẹ́ ṣe deliverance fún tí ó fi ṣe rere? Òun ló ṣe lọ káàkiri, olóò ti gbàwé, ó ti gbàdúrà, ó ti gbégbé ayé wà mímọ́, ogun ayé ò ṣẹ. Yẹ́rẹ́ ẹ wò, kí ni ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ kan tó bò mọ́lẹ̀ títí dòní ó kọ̀ ó jẹ́wọ́? Títí dòní ó ṣe restitution. Ibì kan tó ti lọ dá wàhálà sílẹ̀, ó padà lọ́bẹ̀ kó lọ ṣe restitution, ó dẹ̀ ló fẹ́ deliverance. Ẹni tó ṣe ọ́ lóore níje èlò, ìka tó fún ọ lóúnjẹ, ìka òun náà ló gẹ́jẹ. Ó padà lọ bẹ́ẹ̀ padà. Ẹni tó parọ́ mọ́ níje èlò, ó padà lọ jẹ́wọ́ fún ipò ó ti ronú pìwàdà. Ìwà ìka tó wù níje èlò, ó padà lọ́bẹ̀ kó lọ ṣàtúnṣe. Orí olórí tó yàn jẹ́ níje èlò, ó padà lọ́bẹ̀ kó lọ bẹ̀bẹ̀. Pásítọ̀ tẹ́ dìmọ̀ lu ọ̀tẹ̀lù, tẹ́ parọ́ mọ́, tí ogbó yín jẹ́rí èkétì, tí ogbó àwọn èèyàn fi ṣe yẹ̀yẹ́, ó padà lọ jẹ́wọ́ ipò ló pamọ́. Búburú tó ṣe níje èlò, òkú tó sin, tó rò pé ó ti parí síbẹ̀, ẹsẹ̀ ẹ padà yọ síta olóúnjẹ ológun lónìí. Ó wáyé ó wá lòun lọ chọ́ọ̀chì káàkiri, òun gbàwé lórí òkè ogun ayé òṣè. Padà lọ ronú kó lọ wo ibi tó ti kọsẹ̀, rántí ibi tí ìwọ gbé ti ṣubú. Ibì kan ló ti ṣubú. Ó pèrè lọ́mọ Ọlọ́run. Ó yẹ ká dúrà ẹ gbà, kí ló tá dúrà ẹ ò gbà? Gbogbo wòlíì gbàdúrà fún àdúrà ò gbà lórí ẹ. Ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run rorò tó? Ṣé bẹ́ẹ̀ náà nífa? Ok, tí fàmì oró pásítọ̀ yín ò bá work, ṣé kò yẹ kí fàmì oró yan pásítọ̀ míì tó tún padà gbàdúrà rẹ̀, ṣé kò yẹ kó work? Why? Tó fi jẹ́ pé egbò rẹ ó fi kọ̀ tí ò jiná. Why? Tí àrùn rẹ fi kọ̀ tí ò fi san. Ṣé agbára èṣù ló tó bẹ́ẹ̀? Ṣé Ọlọ́run ni ò lágbára? Dẹ́ ìkan kẹta òun náà ni àìgbọràn.
àìgbọ́ràn ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ bá sì gbọ́ràn ẹ ó jẹ èrè ilẹ̀ náà. Isaiah 1:19. Ephesians chapter 6 verse 10-18. ẹ máa lọ kà yẹn, ẹ kọ́lẹ̀. Ephesians 6:10-18. Lákòótán ará mi, ẹ jẹ́ alágbára. Àbí ǹjẹ́ wọ́n jẹ́ alágbára nínú Olúwa? Ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú ipá agbára rẹ̀. Ìwọ rẹ̀ ò lépa fagbára Ọlọ́run. Ní chọ́ọ̀chì yín gan ò síríọ̀sì. Ìwọ ò ń lọ chọ́ọ̀chì, ó pèrè ẹ lọ́mọ Ọlọ́run, ó join wọ́kàsì, ó join choir, ó join usher, ó join sanitation department, ó join welfare department, ó join prayer band, ó rí kankan join nínú chọ́ọ̀chì yín, ó kàn ń gbàgà gbóná, ó ń lọbẹ̀ ó ń jáde, ó ń lọbẹ̀ ó ń jáde, ó ń lọbẹ̀ ó ń jáde. Ayé àrò rẹ wá tutù bọ́jọ́bọ́jọ́, abájọ eṣinṣin ayé ṣe ń yé sí ọ lára. Ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ó wá ní ẹgbẹ́ ogbó ìhámọ́ra Ọlọ́run wọ̀. Tó o bá ti gbé ogbó ìhámọ́ra Ọlọ́run wọ̀, ọfà ayé lè bà ọ́. Torí pé kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni àwa ń bájà ìjàkadì, bí kò ṣe àwọn ìjòyè àti ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Tí o bá gbé ogbó ìhámọ́ra Ọlọ́run wọ̀, tó bá ta fàwọ́ lè bà ọ́. Tẹ́bá wá kà láti verse 12, 13, 14 títí dé 18, ẹ rí gbogbo ohun ìhámọ́ra tó ní ká gbé wọ̀. Mélòó nínú ẹ̀ la ṣiṣẹ́ lé lórí? Adẹ̀pẹ̀rẹ̀ wa ní Kìrìsìtẹ́nì, àwa ní ọfà ò ní bà wá, àwa ní àníjìyà tí ò yẹ ká jẹ nígbà tá a ṣa ìgbọràn sí òfin tí a rí tí a là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n lónìí a lè ṣàtúnṣe, lónìí a lè ru ara wa sókè, lónìí àyípadà lè dé bá wa. Dìde dúró gbogbo ènìyàn. Gbogbo agbára tẹ́ ẹ ní, ẹ fi pariwo orúkọ Jésù. Olúwa gbà mí lónìí o, mi ò lè dá ara mi gbà. Olúwa gbà mí, ó yẹ gbàdúrà.